ẹ bá mi pè é bóyá orí rẹ̀ á wò ó ẹ bá mi pè é ẹ bá mi pè é bóyá orí rẹ̀ á dìde Àkànní o alákànní mi ṣé ń bẹ nílé ní àbúrò dé ilé ló bá owó dé ní ẹ̀yìnkùlé ló bá owó ọ̀dẹ̀dẹ̀ òjò yàrá ló bá wà wọ kankan lé o òní lọ́jọ́ bí rẹ̀ ìgbà ọdún kan ni ó máa jẹ́ òní báwọn bùnìbùnì kú fẹsẹ̀ kò láyé bí ayé rẹ̀ ò ní tẹnu kọlẹ̀ bí ẹrù àfàmì ẹni bá ní òṣòwò kó mọ́ jèrè ní rere jẹ èèyàn tó bá ní ó lọ sóko kó mọ̀mọ́dé ní débá jẹ́ kí n sáré dé ilé bàbá rẹ̀ Ondo ní sílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ ojú olúkúlùyì alágbádá idẹ jájájájájájájá Ondo bẹ lẹ́yìn òní jájá mọ́ ọ̀jájá làwọn mọ̀ pé yín tó bá dọ̀la àárẹ̀ jájá ògùn ṣẹ́túndé Ondo kan gbọ́dọ̀ jẹ́ wéran ó sì gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò bẹ̀ lónìí mo rí ibà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ kó rí jẹ́ òpẹ́ láyé o ẹrú onírè ní ìrọ̀kọ́ ìwọ̀fà onírè ní ìrọ̀gàdà ọmọ bíbí onírè wọn rẹ mú ṣékélé ẹ̀mú ṣékélé ni wọ́n rọ̀ ní ilé bàbá tó bí ọlọ́mọ kò sí onírè wọn òrókó kò sí onírè wọn òyẹnà kò sí onírè wọn ò ní ti gódógbé ẹrú síwájú wọ́n rí èjì wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó jẹ́ kí náà já sábẹ́ òjò wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó jẹ́ náà já tìrì èjì dá òjò dákìlẹ̀ náà já mọ́ gúndalẹ̀ lónìí mo rí ibà Àkànní mo rí ibà bàbá tó bí ọlọ́mọ orí ajé pẹ́lẹ́ ayé o aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣòròmòrò làwọn aṣòròmòrò ọdún ní dùn ká máa rọmọ bí lórí àtẹ kórìjó pẹ́ o wàá dàgbà wàá dògbó láyé wàá jà wọn tó bí ọlọ́mọ lọ ire gúúsù ire àríwá ìlà oòrùn yóò mọ jẹ́ tiẹ̀ tẹ̀bí tara aláṣẹ iléeṣẹ́ àtolúdarí Da Vinci Film Works certified visionary director bàbá mi ọ̀rẹ́ mi ẹni mi ní nílé ní èrè lọ́rùú àtàrí ojú rẹ̀ báyìí là sí owó ojú rẹ̀ báyìí là sí ọmọ tuntun ó ní tètè kú mo ti rójú ọ̀la lójú rẹ̀. Happy birthday to you.